Ẹ̀yin èèyàn lè wo lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́, wọ́n ní àwọn olórí yìí wọ́n ní ṣe ni wọ́n tún gba ọ̀dọ̀ kábíyèsí lọ nínú palace wípé tí wọ́n lọ bá kábíyèsí wípé àwọn rí pé kábíyèsí ti ṣiṣẹ́ tó pọ̀ ní inú palace yẹn lórí ọ̀rọ̀ ibi tí wọ́n fẹ́ kọ́ fún Queen Naomi. Ṣé mọ̀ pé a mú wá sí etí ìgbọ̀yín wípé àwọn olórí yìí ṣe ni wọ́n lọ gbé orí màálù sínú palace kábíyèsí tí wọ́n ní wọ́n contaminate apartment Queen Naomi. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò wọ́n ní kó má dé síbẹ̀ mọ́ nítorí gbogbo nǹkan tí wọ́n ti rì mọ́ bẹ́ẹ̀. So wọ́n ní kábíyèsí ń gbégbèsè láti kọ́ ibòmíì sí ẹ̀gbẹ́ inú chamber wọn fún Queen Naomi kan renovate. So wọ́n ní wọ́n ti wá order àwọn material tí wọ́n fi máa ṣe. Àmọ́ bí àwọn àǹtí wa mẹ́tẹ̀ẹ̀ta ṣe gbọ́ o. Wọ́n ní bí wọ́n ṣe lọ bá kábíyèsí nìyẹn tí wọ́n lọ ń sọ fún kábíyèsí pé kábíyèsí kú iṣẹ́ o, wọ́n kú ìnáwó o, pé gbogbo nǹkan tí wọ́n rà láti fi kọ́ apartment yẹn pé Ọlọ́run á pèsè ẹ̀ fún wọn padà. Wọ́n ní bá kábíyèsí ní báwo lẹ ṣe mọ̀ pé àwọn ra nǹkan láti fi kọ́. So kábíyèsí ní báwo náà ṣe mọ̀ pé àwọn ra nǹkan láti fi kọ́ bẹ̀. Wípé tí ò máa ń ṣe pé kọ́ máa tójú bọ ibi tí àwọn ò bá pè wọ́n sí kiri. Ní kábíyèsí ní kàn fi ti ara wọn ṣera wọn. Kọ́ máa tójú sí ọ̀rọ̀ ibi tí àwọn ń kọ́. Wípé kí wọ́n kàn fi ti wọn ṣe tara wọn. Kọ́ má dà sí ọ̀rọ̀ ibi tí àwọn ń kọ́ mọ́. Ẹ̀yin náà mọ̀ wípé a sọ fún yín wípé àwọn àǹtí wa M àti R wípé lọ́rọ̀ nípa orí màálù èyí tí wọ́n gbé sí apartment Queen Naomi. Tí kábíyèsí ò mọ ẹni tó gbé síbẹ̀ tó wá di wàhálà tó di epo yànranyànran káàkiri. Nǹkan tí Queen Naomi ò fi padà sí inú palace nìyẹn nígbà tí wọn ò mọ ẹni tó gbé orí màálù síbẹ̀ torí wọ́n ní ibẹ̀ ti wà contaminated. So wọ́n ní kábíyèsí ń gbégbèsè láti ṣe renovation sí ibòmíì èyí tí Queen Naomi máa dé sí. Wọ́n ní bí kábíyèsí ṣe order àwọn material wọn láwọn àǹtí wa ti gbọ́. Wọ́n ní bí àwọn àǹtí wa ṣe tẹ ẹsẹ̀ nìyẹn o tó rìn káàkàkà tí wọ́n lọ bá kábíyèsí tí wọ́n ní àwọn gbọ́ pé kábíyèsí wọ́n fẹ́ kọ́ ibòmíì fún Queen Naomi. Tí kábíyèsí fi ń bi wọ́n pé báwo náà ṣe mọ̀ pé àwọn fẹ́ kọ́ ibòmíì fún Queen Naomi pé kí wọ́n fi tira wọn ṣera wọn ẹ̀yin aráalé. So wọ́n ní kábíyèsí ní kí wọ́n fi ti ara wọn ṣe tara wọn kó má dà sí ọ̀rọ̀ nǹkan tí àwọn ń ṣe nínú palace fún Queen Naomi mọ̀. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Tó bá jẹ́ pé lóòótọ́ bí a ṣe gbọ́, tó bá jẹ́ pé òótọ́ ni gist yìí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé Mashola Gist TV. Àtúndé. Ẹ̀yin èèyàn lé orúkọ mi ní Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí a bá ti subscribe, ẹ subscribe. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tọ́ ní àwọn olórí yìí wọ́n ṣe kùrùkẹ́rẹ́. Wọ́n wá bá kábíyèsí nípa ibi tí wọ́n ṣe renovation fún Queen Naomi nínú palace wípé àwọn rí pé kábíyèsí ti ṣiṣẹ́ gan-an
ipa wọn gbọ́ pé kábíyèsí ra material èyí tó fẹ́ fi kọ́ another place láti renovate fún Queen Naomi. Wọ́n ní kábíyèsí ní kí ló kàn wọ́n bẹ̀ tí àwọn bá ra material, ṣé àwọn sọ fún wọn ipe kan dá sí ipe kí ló kàn wọ́n bẹ̀ táwọn bá ra material láti fi kọ́, láti fi renovate ibi tí Queen Naomi tí wọ́n máa wà tí wọ́n bá wọ inú palace. Wọ́n ní kábíyèsí gbélé wọn, wọ́n ní ẹsẹ̀ wọn ó wọ́lẹ̀ turuturu ni. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà ṣàmọ̀ wípé àwọn olórí náà ni wọ́n ṣe okùnfà bí Queen Naomi ò ṣe return sínú palace tí wọ́n lọ gbé orí màálù sí inú apartment wọn ibi tí ó yẹ kán dé sí. Wọ́n ní kábíyèsí ti ẹ̀fẹ́ yìí sì ṣe pé àwọn fẹ́ kíyàwó àwọn padà no matter what, nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kán máa bọ̀ kán wá máa sun inú chamber wọn. Wọ́n ní ṣùgbọ́n èèwọ̀ ni nítorí pé obìnrin wọn ò lè máa jọ gbé àti ọba nínú yàrá kan náà torí àwọn ọba wọn kì í, ó ní àwọn nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ àṣà àti ìṣe fún kábíyèsí. So wọ́n ní ìtorí ẹ̀ wọ́n ní kábíyèsí fi gbà pé òkè kan dúró sí royal mansion títí dìgbà tí wọ́n máa parí ibi tí wọ́n ń ṣe renovations fún wọn sí. Wọ́n ní bí kábíyèsí ṣe order material báyìí o, wọ́n láwọn àǹtí wa gbogbo wọ́n náà títí gbọ́ o. Wọ́n ní bó ṣe wá kùrùkẹrẹ nìyẹn tí wọ́n ní àwọn gbọ́ pé kábíyèsí ti order material, àwọn gbọ́ pé kábíyèsí ti fẹ́ ṣe renovation yẹn tán, wípé kábíyèsí kú iṣẹ́. Wọ́n ní kábíyèsí ní kí ni tiwọn láti máa monitor gbogbo nǹkan táwọn bá ṣe nínú palace. Ṣé àwọn pè wọ́n sí nǹkan táwọn ń ṣe ni àbí àwọn ní kán wá tójú bọ̀? Wọ́n ní kábíyèsí ní kán fi tiwọn ṣe tiwọn o, wípé kán má dá sí nǹkan táwọn bá ń ṣe nínú palace mọ́, wípé enough is enough. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn. Wọ́n ní bó ṣe gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ nìyẹn tí wọ́n wọ́ tẹ̀léra wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ipá àti agbára ni kábíyèsí ń sà kí Queen Naomi padà wá sí inú palace. Gbogbo nǹkan tó yẹ kí kábíyèsí ṣe ni kábíyèsí ń ṣe lórí ọ̀rọ̀ yìí. Ní agbára Ọlọ́run láìpẹ́ Queen Naomi á padà sí inú palace nítorí wípé kò sí nǹkan tí Ọlọ́run tí ò lè ṣe. Àkọ́kọ́ nìyẹn. Lẹ́ẹ̀kejì ni pé kò sí agbára tí àwọn olórí yìí lè sà pé bóyá wọ́n máa fi òpin sí láti má jẹ́ kí Queen Naomi padà wá sí ọ̀dọ̀ ọkọ wọn. À ń ṣẹ̀dẹ̀ mọ̀ pé Queen Naomi gan bó ṣe wà yẹn nísìn anytime ni wọ́n wá sínú palace. Recently la gbọ́ gist kan pé wọ́n wá spend 2 days nínú palace pẹ̀lú kábíyèsí tó fi ní àwọn olórí ìpèsè ni wọ́n wá sí palace tán wá dúró sẹ́nu gate. Mo gbọ́ gist yẹn bọ̀ mí ṣe, ṣùgbọ́n nǹkan tí ó ṣe kókó jù ni pé ilé ọkọ wọn ni at any time náà lè wá síbẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn olórí wọ́n wà on restriction, wọn kàn lè wá sí inú palace anyhow. So ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o, tá a ní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi ṣàánú fún yín. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọ́mọ, á sàn yín sálàáfíà. Ní agbára Ọlọ́run òkè ní ọlá gbogbo wa máa lọ, kò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.